So gbogbo ẹran alẹ́ Miliki Express ṣì ń tẹ̀síwájú lónílùú Miliki. Àti bẹ̀rẹ̀ náà nìyẹn ní mini jọjọ level. Ẹ má ṣe gbàgbé mi ní olólùfẹ́ yín ọ̀wọ́n. Yusuf Olúbùsọ lórúkọ tèmi ọmọ bíbí ní Simeon. Ọmọ ayé nínú owó tàbí, you know, too much money. AKA Funky ọmọ ẹlẹ́tọ̀ gbáàkì. Ẹ miss mi gan miss mi. Love you. Bẹ́ẹ̀ ni àti bẹ̀rẹ̀ náà nìyẹn. Àti tẹ̀bí. Olúwabùsọ́lá ọmọ ẹlẹ́tọ̀ gbáàkì. Èmi náà ni ọ̀rẹ́ yín Àdùfẹ́ Àdùkẹ́ aya yín lẹ́ẹ̀dẹ̀ yín bẹ́ẹ̀ ni àbúrò yín ọmọ yín náà sì ni mí Adéníkẹ́ àti tẹ̀bí your most lepacious ọmọge Orísun náà kì í kábọ̀ sórí ètò Miliki Express Miliki country láwa kájọ máa ṣe kí ni ká máa Miliki on the Miliki level. Ẹ bá wa kí bàbá kú iṣẹ́. Bàbá kú iṣẹ́. Ẹ bá wa kí bàbá kú iṣẹ́. Bàbá àwọn bí wọ́n ti mú níkẹ́ wo bí tí wọ́n ti mú ijó yẹn náà wọ́n ti mọ̀ pé ọwọ́ tí bàbá gbé wọlé ọwọ́ yẹn level jù. Ẹ bá wa kí bàbá kú iṣẹ́. Bàbá wọ́n ní mo pàlù mọ́ àwọn lára. Akin káàbọ̀ sí orí ètò lẹ́ẹ̀kan sí gbogbo àwọn olólùfẹ́ yín gan-an wọ́n mọ̀ wípé gbáǹkọ́ ìlú mọ̀ọ́ká gbajúgbajà tó le jù ni àwọn wọ́n ṣàlábà pàdé lórí ètò lónìí. So dádì kí ló wá dé tó yẹ pé tíátà gan lè yàn láàyò. ilé nǹkan tí mo kí ẹ̀yin olólùfẹ́ mi nílé kó kí n pé ẹkú gbáládùn ẹ̀yin láàmà rí o láàmà bá yín ẹ̀wà láàmà rí ẹ̀dá kọ̀ọ̀kan náà mo kọ́kọ́ wu àgbàlá yín kó ṣe é wù. Tẹ bá ń gbàgbà láì tura àbí ara òtún yín ni bàbá bẹ́ẹ̀ ṣe jókòó. Àgbàlá yín mọ̀ dùn. Àgbàlá dídùn náà tó tún tura bẹ́ẹ̀ ni. Nígbà tí mo sì wá sí nígbà kan tí mo wá gbẹ̀yìn wọ́n ní pé àgbàlá yín ọ̀dọ́ tó báyìí. Àdí àgbọn la yín pọ̀tù wọlé. Àwọn àdí àgbọn lẹ́nu. Àdí àgbọn gidi original àdí àgbọn. Àgbàlá yín ń dán bí kàásì kan. Abẹ́ẹ̀rí. Jẹ́ni jẹ́mi bí kí n má kó lẹ̀ mọ́. Sọ́tẹ̀lẹ̀ mo ní àgbò tó tàbí lẹ́yìn agbára ló lọ mú adé náà nù. Ó dàbí pé ẹ béèrè ìbéèrè kan. Ẹni kí ló dé tó fi jẹ́ pé tíátà la yàn láàyò. Ní èdè Gẹ̀ẹ́sì tíátà ni. Léèdè Yorùbá tíátà ni. Tíátà. Tíátà. Tá a bá wá fẹ́ sọ wọ́n ní àwọn eléré orí ìtàgé tàbí kí wọ́n sọ pé àwọn alárìnjó. Bàbá ṣe alárìnjó ti yàtọ̀ sámúlùdùn àbí kan náà sì ni wọ́n. Ìkan náà ni wọ́n o. Tá a bá wá fẹ́ pé akọ̀lélá wọ́n ní ìtumọ̀ lẹ́sẹẹsẹ. Ṣùgbọ́n ní àpapọ̀. Lápapọ̀ amúlùdùn ni wọ́n. Amúlùdùn ni gbogbo wọn. Iṣẹ́ tíátà nígbà tí àwa bá iṣẹ́ tí ó mú ọmú láyà wa ni. Tó gbóná gan-an. Iṣẹ́ tí ó dúró sínú ọkàn wa tí ń pa wá bí ọtí. Iṣẹ́ tó jẹ́ wípé ní gbogbo ọjọ́ ní gbogbo ìgbà bíi ká máa kọ́ ènìyàn lẹ́kọ̀ọ́ ni. Òun lèmi ṣe sọ pé àwọn onítíátà tàbí àwọn òṣèré orúkọ tá a bá máa pè wá ó pọ̀. Aṣẹ̀dá ìmọ̀, afinimọ̀nà àkìṣọlọ́run. Ṣọlọ́run ṣùgbọ́n yá lò. Oníwàásù, ajíhìnrere, amúnú ẹni dùn, oníṣègùn. Bó ló oníṣègùn ṣe tán mọ́? Ẹ ṣe béèyàn bá wà ní ọsibítù tí bá ń ṣàárẹ̀ wọ́n bá ń tọ́jú rẹ̀ lọ bí wọ́n bá ti ń wo kébù báyìí torí Orísun ní ṣọ́ọ̀ṣì yóò farabalẹ̀ báyìí. Bẹ́ẹ̀ni. Ibi tí ń wo abẹ́rẹ́ tí wọ́n fún yóò máa wá ṣiṣẹ́. Bẹ́ẹ̀ni. Oògùn tí wọ́n fún yóò máa ṣiṣẹ́. Ìgbà náà ló wọ́n máa pé nọ́ọ̀sì ó fẹ́ fún lábẹ́ ẹ máa ṣe tí mò ń wo kínní nítorí ṣe yìí ń dá mi lọ́rùn. Ká tó wí ká tó fọ̀ ara rẹ̀ ó ti jí pépé. Inú rẹ̀ ó ti dùn. Yóò máa rẹ́rìn. Akúkú sọ pé ẹ tún jẹ́ òde òrùn pòṣónú. Bẹ́ẹ̀ni. Tó bá sì jẹ́ ẹni tí inú ẹ̀ bàjẹ́ tó bá jókòó báyìí
bá ń wo àwọn nǹkan kan ọkàn rẹ̀ ó sì balẹ̀ torí pé yóò rí ẹ̀kọ́ kọ́nu tí ń wò nígbà tá a bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ni o. nítorí láàánú pé kò sí gbogbo ara rí bẹ́ẹ̀. ẹni kí ló mú adédìí ṣáátà? kí ló mú yín débẹ̀ bàbá? ó wù wá láti odò inú wa ni. ìfẹ́ ọkàn. ṣéfẹ́ ọkàn ni ṣá bóyá ọlọ́run ló sọ pé iṣẹ́ tá a ṣe láti dèèyàn nù ṣùgbọ́n ó mú mi nínú ọkàn wa. àwa ti ṣe ìwádìí tó pọ̀ tó bani lẹ́rù tó tún kóyà jẹ wá kó tó di pa bẹ̀rẹ̀ iṣẹ́ náà. bàbá wa bóyá kí n wá béèrè báyìí nínú gbogbo àwọn ìtàn yín tá a ti kọ́kọ́ kà síwájú torí pé kí ni tó bá ní pé kémi ṣí fáìlì kí n máa kà á lọ àlè kúrò ń bí yo torí tá a bá tẹ̀ ní pé ká tẹ̀ wá sí àwọn fọ́nrán tàbí òkè ní báyìí àwọn máa ti. bàbá wa ní gbogbo àwọn ibi tẹ̀tẹ̀ ti lọ ọdún 1970 kìíní kan 90 ìgbà 90 àwo nígbà tẹ́yìn máa kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn eré yìí ṣé bí orí ìtàgé bí ká sọ pé orí stage lẹ́yìn tí kọ́kọ́ máa fẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ tàbí láti ẹ dákun èmi ò mọ̀ bóyá olóòtú ó gbà wá láàyè ká máa sọ Gẹ̀ẹ́sì àti Yorùbá. ṣé ẹ rí gbogbo ẹ̀dá tó bá lóhùn òṣèré tí wọ́n ń pè ní actor tí ò bá tí ì kọjá lórí orí ìtàgé ìṣòṣèré orí ìtàgé ni mo bóyá tí orí ìtàgé. ẹ̀yìn yẹn máa ga sókè báyìí táwọn tó wà kálẹ̀ máa dáadáa. ó ga wá tóbi. orí ìtàgé tá a wí ìlú ńlá kan ni ení èjì pẹpẹ kan tí a ti ń bá Ọlọ́run àti ènìyàn sọ̀rọ̀ ni. torí bàbá ti ń ṣe lọ́wọ́ lójúkorojú omi ó jáde láti inú ọ̀rọ̀ wa omi ó máa jáde báyìí. àwọn tí wọ́n sì ń wò ó àwọn náà omi wọn ojú wọn ti kún fún mi. bàbá sì ń ṣeré lọ́wọ́lọ́wọ́ tó pani lẹ́rìn-ín àwa ò ní lè rẹ́rìn-ín ṣùgbọ́n àwọn tá à ń pa lẹ́rìn yẹn wọ́n máa yí mi tí wọ́n jókòó sí. bàbá wa fẹ́ kí ènìyàn kó ronú rántí dáadáa eré orí ìtàgé yẹn bíi 2 3 làwa ti ṣe fẹ́ pé nígbà táwọn èèyàn ń jáde àgbo ariwo abẹ́rẹ́ bá bọ́ọ̀lẹ̀ báyìí wàá gbọ́ torí pé ó gbà kí ènìyàn ronú. àdàdí ṣe é rí jẹ́ pé nígbà tá a máa parí ẹ̀ gbogbo ènìyàn tó wà níbẹ̀ àti gómìnà àti olórí ìlú gbogbo wọn ló wà lórí ìdìde dúró tó ń pàtẹ́wọ́ bíi wákàtí kan yẹ́wà sí kọ́ wọ́n sọ pé iṣẹ́ lẹ ṣe. iṣẹ́ tíátà táwa mọ̀ ní. ẹnikẹ́ni mo máa ń sọ wọ́n rò pé mo fi ń ṣàṣọjù àbí bóyá mo fi ń ta àwọn kan nù àbí bóyá mo fi ń ta àbùkù bá àwọn ènìyàn kan ní bẹ́ẹ̀ kọ́ ẹnikẹ́ni tí ò bá tí ì kọjá orí stage orí ìtàgé tí ò bá kọjá rí kì í ṣe léré. bẹ́ẹ̀ rí nǹkan ẹ̀yin aráalé ọ̀rọ̀ rèé o torí gbogbo bàtà bá ti gbé Gbáǹkọ́gbì gbajúgbajà eléré ìtàgé wá sí orí pẹpẹ báyìí oríṣiríṣi ọgbọ́n ìmọ̀ àti òye la máa ń kọ́ ẹ jẹ́ ká jókè lọ tàbá padà dé ọ̀rọ̀ ìfọ̀tàmábàlejò àṣẹ kan bọ̀.